Africa Content TV. Mufola Muhammad Beluwa mi ọba dákun jẹ́ wa budo. Àmì ọba dákun jẹ́ wa budola. Ọba dákun jẹ́ wa budola o. Ọba dákun jẹ́ wa budola. Ọba dákun jẹ́ wa budola. Bàbá mi Oyèrò ó sì á dàbí pẹ̀lú mi ò tún sí alága ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn mọ́. Àìmọye ló dẹ̀ ti sí lẹ́yìn wọn. President General anígbà wọn di ipò tàkọ́kọ́ mú gbogbo àti iṣẹ́ náà lókìkí wọ́n gbìyànjú o bẹ̀tì kanjú kan lọ. Ó lẹ́ni Ọlọ́run fi rán bàbá mi Oyèrò Ọlọ́run ní padà. Mo kí Aláàjì Ẹdẹ, mo kí Aláàjì Gbẹ̀bíró, mo á kí àwọn bàbá mi látọ̀yọ́. Àwọn bàbá wa kan bẹ́ẹ̀ ń bì tí Aláàjì Isaac Àwùjọọlá tó lọ kọ́pì wọn lórí pé ká máa kọ́ mọ́sálásí kiri. Bàbá wa tí mo wí wàláyé àwọn kan ò lè sọ iye mọ́sálásí tí wọ́n kọ́ láyé. Nínú mọ́sálásí tí wọ́n kọ́ láyé èyí tó dàbí eléyìí bẹ́ẹ̀ á rí bí méjì mẹ́ta. Bàbá mi ayérí yìí náà gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ ní kàn dààmú. Àwọn òní kankan tí a gbé dání ju kásá máa kọ́ mọ́sálásí lọ láì gbowó lọ́wọ́ ìjọba Saudi. Wàhálà òkú wọn ni a fi ń kọ́ mọ́sálásí. Bàbá wa ayérí yìí náà gbogbo ọjọ́ tẹ́ lò láyé Ọlọ́run ní dá yín lẹ́bi. Mo darí kíkì mi sọ́dọ̀ chairman Anwaru Islam. Gbogbo Anwaru Islam látọ̀yọ́ mo kí wa. Mo kí ìyá wa ìyá àdínì. Mo ti ń gbọ́ ọ̀rọ̀ ìyá wa ìyá àdínì tipẹ́tipẹ́. Wàláhì mo máa ń gbọ́rọ̀ yín lọ́dọ̀ bàbá oníwàásí àgbáyé pé tàn bá ṣe Ramadan lecture lọ́dọ̀ yín wọ́n lẹ́ẹ̀dì ẹrù lẹ̀ tó ń kálukú ògbé lọ lé ni. Ọlọ́run ní padà o. Ọba tí ń bò yín láṣìírí kò ní padà. Gbogbo bí ẹ ti ń rówó náà Ọlọ́run ní dínà mọ́ yín. Ẹ bá mi ka Suratul Fatiha kan fún wa lódìdí. Ìyá wa. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Ìyá olórí rẹ̀ tòní Alájà Isaac Àwùjọọlá ó lé kókó. صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Alájà ó lé kókó àdúrà tèmi máa ṣe fún yín tí máa dìjà èmi àti baálé yín bí n bá ti ṣàdúrà á sì jà. Àdúrà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ káwùjọ ọlọ́run tí obìnrin mi. Amina. Ẹ̀rí tálájí wo mi bákan. Ọlọ́run ò ní jẹ́ àwùjọ ọlọ́run tí obìnrin mi. Alájà yẹn sàmì òkèrè. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Ajimi. من أمرنا رشدا وجعل مونتك لأسمى لنا مددا فلا تكلنا إلى تدبير أنفسنا فلا بد يعجز عن الإصلاح ما فسدا أنت العليم وقد وجهت يا أملي إلى رجائك قلبا سائلا ويدا إلى رجائك قلبا سائلا ويدا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Ní àkọ́kọ́ mo kí bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn, bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá, Ọlọ́run kó jẹ́ kẹ́mi bàbá dùn fún wa. Àmín. Bàbá mi àfáà mi mọ̀rọ́bí mẹ́ńtọ̀ mi bàbá wa Fadilatu Sheikh Muyideen Ajani Bello
أدام الله آياته في خدمة الدين والإنسانية. آمين. Ó darí kíkì mi sọ́dọ̀ àwọn bàbá wa ìmáàmù lólógún ẹrú látòkè délẹ̀. Bàbá ìmáàmù àgbà lólógún ẹrú ọlọ́njàrí yín pẹ́ o. Allahumma àmín. Iṣẹ́ yín là ń jẹ́ ọ̀nà yín là ń tọ̀. Ọlọ́run kó jẹ́ kẹ́mi yín ogun. Àmín. Alhaji Abdullahi Adesina, Chief Imam Awotan, Alhaji Abdul Kabir Olodo, Chief Imam Elenu Sonso, Alhaji Masud Fasasi, Chief Imam Akufo, Alhaji Abdul Aziz Alagbagba, Chief Imam of Idiya, Alfagba of Ologun Eru and his environment, Sheikh Al-Imam, Alhaji Zahak Abdul Karim Alarakwe, Sheikh Imam Ahmad Olongbebe, Dr. Dhikrullah Ahmed Adeyeye, Sheikh Waliyullah Sanusi Adekola. Mo wá parí gbogbo kíkì sọ́dọ̀ Fadilatu Sheikh Abdul Aziz láti ìlú Ọ̀yọ́. Bàbá ẹni tí ò bá mọ̀ yín, àwa wà nínú àwọn tẹ́yìn máa kó lẹ́yìn pé ẹ jẹ́ káwọn ọmọ yìí náà ò ṣe wá sígbà tẹ́nìkan ò tí ì gbọ́ wa. Ẹ̀yin lẹ́nìjọ́ tá a ti ṣe wá sígbà náà. Gbogbo bí a bá délé ní tá a bá gbé yín rù kò sí tó burú ń bẹ̀. Torí ẹ̀yin náà gbé wa rù nígbà tá a ti jántọ́ àtọ́ síbẹ̀ ẹ̀ ń kun lóṣùn nígbà yẹn. Ẹ̀yin náà lọ́lọ́run tó wá fi oore mọ́sálásí lọ́lọ́run fi kẹ́. Ó bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wọ́n á darí kíkì mi sọ́dọ̀ Òkìkí ọmọ Amusa. Adama Allahu hayatahu. Ẹni tó bá ní òkú òwúwo ìwọ̀nba tí ó fi tanná ló mú dání. Lọ́jọ́ wọn àná ní tèmi àti Oríyọmí jọ ń ṣèmọ̀ràn. Tí mo ní àjò Oríyọmí tẹ gbé dání ìwúwo pọ̀. Ọyẹ wọn mọ̀ káàkiri ilẹ̀ Yorùbá ni. Ọyẹ lọ́fíìsì kan lẹ́kọ̀ọ́. Ọyẹ sẹ́rántí ọjọ́ yẹn. Àwa méjèèjì tá a jọ ń ṣèmọ̀ràn lágbára tá a fi gbọ́ ọ́fíìsì sẹ́kọ̀ọ́ àbá ń ṣèmọ̀ràn. Aṣojú kan náà tá a méjèèjì dúró sí ní gbogbo ilẹ̀ Yorùbá àtàgbà yóò ti mọ̀ pàǹbẹ̀. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Oríyọmí ìwọ ló ń bẹ ní ìwòye àná.